Orúkọ mi ní oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church l'Ógbómọ̀ṣọ́ tẹ́mọ́ ń bá pàdé lórí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà Grace for Change lọ́sọ̀ọ̀sẹ̀. Inú mi dùn láti kí wa kú ọdún Kérésìmesì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa láyọ̀. Àdúrà mi ni wípé ọdún ó yabo fún gbogbo wa, yóò jẹ́ àkókò ayọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ìdí tí a ṣe ń ṣe Kérésìmesì òun ní nítorí Jésù. Jésù ló wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti fún wa ní ìyà nípẹ̀kun. Ìdí Kérésìmesì gangan ni. A sì mọ rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá ní gbogbo ọ̀sẹ̀. Ìbùkún ló jẹ́ fún wa. Inú wa sì ń dùn pé bá a ṣe ń wá sórí móhùnmáwòrán ó ń bá ènìyàn pàdé. Mo gbàdúrà wípé ìbùkún Ọlọ́run yóò tún wà lórí ayé yín. Merry Christmas to you and your family. God bless you. A kú àṣálẹ́ ní ibikíbi tẹ́ bá ti ń wò wá láṣálẹ́ yìí. Inú mi tún dùn láti bá wa pàdé lórí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. Mo gbàdúrà pé láṣálẹ́ yìí ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́ yóò jẹ́ ìbùkún fún wa. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church. Mo gbàdúrà wípé ètò wa lálẹ́ yìí yóò jẹ́ ìbùkún gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa pẹ̀lú mi sí ìwé Lúùkù orí 17 láti ẹsẹ̀ 12 sí 19. Ìwé Lúùkù orí 17 láti ẹsẹ̀ 12 sí 19. Luke chapter 17 verse 12 through 19. Bíbélì sọ wípé bí ó sì ti ń wọ inú ìletò kan lọ, àwọn ọkùnrin adẹ́tẹ̀ 10 pàdé rẹ̀. Wọ́n dúró ní òkèèrè, wọ́n sì nahùn sókè wípé, Jésù, olùkọ́ni, ṣàánú fún wa. Nígbà tí ó rí wọn, ó sì wí fún wọn pé, ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Nígbà tí ọ̀kan nínú wọn rí pé àmú láradá, ó padà, ó sì fi ohùn rara yin Ọlọ́run lógo. Ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ará Samaria ni òun sì ń ṣe. Jésù sì dáhùn wípé, àwọn 10 kí a sọ di mímọ́, àwọn 9 yòókù a dà? A kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Ó sì wí fún pé, dìde kí o sì máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, mo gbé ọmọ mi lọ sí iléèwé toró nílò láti tètè lọ iléèwé. Ìgbà mo wá ń darí bọ̀, mo wá rí pé ọkùnrin kan dúró lójú ọ̀nà pẹ̀lú bí ọmọ 5. Ọkùnrin báwo ló ṣe fẹ́ gbé ọmọ 5 lórí ọ̀kadà? Mo bá ní kí n dúró. Ṣé bìkítà tí ń bá ràn yín lọ́wọ́ wọn ni kò sí pé mo ṣeun. Bẹ́ẹ̀mi ṣe dúró torí bọ́ọ̀sì mo gbé lọ, bí mo ṣe dúró tèmi ń wo wájú, mo tún ti rí pé ìgbà màá wẹ̀yìn tí gbogbo wọn wọlé tán, mo tún wá rí pé èrò ti pọ̀ ju iye àwọn ẹni tí mo dúró fún lọ. Mo rí pé àwọn ọ̀dọ́ tí wọ́n ń lọ iléèwé bíi 5 mìíràn, ìyá táwọn ń lọ bí iṣẹ́ bíi 5 lè ní pé ẹ mọ́ lọ, ẹni tí mo ń dúró dè ní. Gbogbo wọn ṣàwọlé. Bá a ṣe ń lọ síwájú nìkan ni wọ́n ní, ó tó ń bẹ́ o, ẹ dúró. Mo wá wẹ̀yìn, mo ní ọkọ̀ yìí ṣe ọkọ̀ èrò, mo mọ̀ ṣàánú pé kémi náà kàn fi ràn yín lọ́wọ́. Ọ̀tọ̀ sí lẹ́ni tí mo fẹ́ gbé lè dúró ń bí torí pé bí gan ojú bí ò dáa fún mi láti dúró, màá dí àwọn ọkọ̀ yòókù lọ́wọ́. Mo ṣàfi lọ́ra dúró níbi tó dáa. Nígbà mo dúró tán, àwọn 5 tó jákẹ́kọ̀ọ́ ròkù wọ́n sì sọ̀kalẹ̀ láì sọ nǹkan kan. Ìkànnì wọn ti ń lọ tán tó jóbìnrin, ó kàn wẹ̀yìn ní ó ní, ẹ ṣeun tẹ́ gbé wa. Ó nìkan nínú àwọn 5 nìkan ni wọ́n sọ̀rọ̀, àwọn yòókù kan sọ̀kalẹ̀ wọ́n sì lọ. Mo á ronú ọkàn mi, ṣé ayé ti bàjẹ́ tó báyìí ni? Ọkùnrin tí mo gbé tó ń jókòó wájú àti ìyá tó wà lẹ́yìn ni, àwọn ọmọ èèyàn gan wọ́n fẹ́ mọ́ lè kí èèyàn káàárọ̀ tí wọ́n bá dìde nínú yàrá. Mo wá rí pé ìwà ìmoore yìí ó ti pọ̀ níta. Gẹ́gẹ́ bá ṣe wò láṣálẹ́ yìí, lóòótọ́ mi mú lọ sí ìmoore nípa ti ènìyàn sí ènìyàn, ṣùgbọ́n mo fẹ́ fi hàn wá láṣálẹ́ yìí pé bá a bá moore Ọlọ́run, àní moore èèyàn gan. Mo fẹ́ sọ lórí àkórí yìí tí Jésù sọ̀rọ̀ nípa rẹ̀
òun ní pé àwọn mẹ́sàn-án yòókù àdà. Àwọn mẹ́sàn-án yòókù àdà, where are the 9? Ìta sọ̀rọ̀ lé lórí láṣálẹ́ ẹnu ẹ mọ̀ rí ìtumọ̀ rẹ̀ nígbà bá ń tẹ̀síwájú. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. Mo gbàdúrà pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín bùkún wa, kẹ́ ẹ ṣí wa níyè, kẹ́ ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó mọ̀ọ́re yín, tí ó sì lè mọ̀ọ́re àwọn tí àwọn èèyàn ń ṣe fún wa. Ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Níbi tá a kọ́kọ́ kà yẹn, a rí pé Bíbélì sọ pé àwọn adẹ́tẹ̀ 10 wà ní ìlú Ísírẹ́lì ńgbà náà. Téèyàn bá ti dẹ́tẹ̀ kèé gbé àárín ìlú. Inú igbó ni wọ́n máa ń gbé, wọ́n sì ń ṣe ní àkókò kan náà nílùú kéréje nílùú tó kan tó bá ti rí pé dẹ́tẹ̀ lèèyàn, wọ́n lọ wá àwọn ibi tí wọ́n kó wọn jọ sí ni. Wọ́n gbúdọ̀ gbé pẹ̀lú àwọn tí wọ́n dẹ́tẹ̀. Nínú ìwé Lífítíkù orí 13 ẹsẹ̀ 54 tá a bá lọ wò ó, Bíbélì sọ wípé tí wọ́n bá tiẹ̀ ti rí àrùn ẹ̀tẹ̀ ní ara èèyàn kò gbúdọ̀ gbé nínú ìlú pẹ̀lú àwọn èèyàn yòókù títí tẹ́tẹ̀ yóò fi kúrò lára rẹ̀. A tún rí pé nígbà yẹn gan tá a bá tún láǹfààní àti wo inú májẹ̀mú láíláí dáadáa, ẹni tó lẹ́tẹ̀ gan tó bá fẹ́ pàdé, tó bá jẹ́ pé ẹni tí ò dẹ́tẹ̀ tó bá lọ inú oko àbó lọ síta tó fẹ́ dé bí wọ́n fẹ́ pàdé, ẹ wò bí ó ṣe ní àìmọ́ wà láyìíká o, ẹ má súnmọ́ mi o, in tó túmọ̀ sínú. Ẹ wo irú àìsàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ mọ̀ pé lómi láìsàn lára tó jẹ́ pé ó ń lọ níta tí àwọn èèyàn ò mọ̀ pé ó láìsàn lára. Ẹlòmíì gan lè ní nǹkan míì lára tó jẹ́ pé ẹjọ́ jókòó tí ẹ̀ ní mọ̀ pé tó jẹ́ pé tó bá ṣìyàn yín lẹ́ni ẹ ṣe lè pọ̀. Ṣùgbọ́n nígbà náà àwọn tó jẹ́ ẹlẹ́tẹ̀ ẹ gbúdọ̀ jẹ́ kí ẹni tí ò jẹ́ ẹlẹ́tẹ̀ ó pàdé yín. Yóò mọ òun gan ni ó pariwo, kì í ṣe pé ẹni tó ò lẹ́tẹ̀ ni ó sọ pé àìmọ́ òun ló gbúdọ̀ mọ̀ pariwo. Níbi tá a sì kà yìí ní Lúùkù orí 17 yìí ẹwọ ẹsẹ̀ 12, Bíbélì jẹ́ ká mọ̀ wípé ní ẹsẹ̀ 12 yẹn wípé wọ́n dúró sí ọ̀kan rere gan pé Jésù ni. Torí wọn ní àǹfààní, wọn láṣẹ láti súnmọ́ Jésù. Wọn lè bá Jésù sọ̀rọ̀ torí wọ́n jẹ́ àìmọ́ nípa ti òfin tí a fi lélẹ̀ fún wọn. Wọ́n ní tòfin tí Júù tó là sílẹ̀, wọn gbúdọ̀ súnmọ́ ẹnikẹ́ni tó mọ́. So lójú wọn lè súnmọ́ Jésù. Wọ́n ń pè é lọ́ọ̀kan pé Jésù rántí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n nílò ìrànwọ́. Wọ́n nílò ìrànwọ́ ni wọ́n ṣe ké pe Jésù ńgbà wọ́n nílò ìrànwọ́. Mo wá rí nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn wá láṣálẹ́ yìí kí n tó lọ síbi oore mímọ̀ọ́re. Nǹkan àkọ́kọ́ tí mo rí pa àwọn adẹ́tẹ̀ 10 yìí ni pé wọ́n mọ ọ̀nà tó yẹ láti bá Jésù sọ̀rọ̀. They had the right approach. Wọ́n mọ ọ̀nà tó tọ́, ọ̀nà tó yẹ. Ẹ wo nínú ẹsẹ̀ orí 17 yẹn, ẹsẹ̀ 13, Bíbélì jẹ́ ká mọ̀ wípé wọ́n sì na ohùn wọn sókè wípé Jésù olùkọ́ni ṣàánú fún wa. Ohun àkọ́kọ́ tí mo rí ni pé wọ́n béèrè fún ìrànwọ́. Wọ́n lọ ohùn wọn sí òkè, Jésù ṣàánú fún wa. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni a ní ọ̀wọ́n àìní, la ní àwọn àìlera lára, ṣùgbọ́n tá a lè na ohùn wa sókè láti ké pe Jésù. Ṣé rọ́pọ̀lọpọ̀ tá a sọ pé a ti gbàdúrà, àwa gan mọ̀ pa àìtí ìgbàdúrà tó rà àgbàdúrà lọ́nà tó tọ́. Ṣé ráwọn ọkùnrin yìí wọ́n lọ bá wòlíì kankan pé ẹ lọ bá wa bá Jésù sọ̀rọ̀ bóyá yóò wò wá sàn. Wọ́n lọ bẹ́nikẹ́ni, àwọn fúnra wọn ni wọ́n ké pe Jésù. Bẹ́ẹ̀ni sọ pé wọ́n na ohùn wọn sókè. Wọ́n béèrè fún ìrànwọ́. Ẹ jẹ́ n sọ fún wa, Jésù ṣì wà láàyè. Jésù sì ń ṣe bẹbẹ bíi tàtijọ́. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti dáhùn fún mi. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti dáhùn fáwọn ẹbí mi. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti dáhùn fáwọn ọmọ ìjọ mi. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti dáhùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi, ará mi, àwọn tí mo mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ti dáhùn fáwọn tí mi ò mọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ni wọ́n béèrè fún ìrànwọ́. Ibi tá ń kirikiri lọ́gbà mìíràn, a kàn ń ṣe bí ìgbà téèyàn ń ṣe ẹbọ ni. Ó yá wá sí wá sẹ́, ó yá á tún kéde lọ, á tún lọ bẹ̀, bóyá ló gbọ́n bẹ̀. Kò síbi tọ́lọ́run ò ti lè gbọ́ igbe rẹ̀. Ní o bá kúnlẹ̀ nínú yàrá rẹ̀ tó gbàdúrà tọkàntọkàn yóò gbọ́ igbe rẹ̀. Kí ló dé tó béèrè bí àwọn adẹ́tẹ̀ yìí kó gbóhùn rẹ̀ sókè kí wọ́n náà ké pé
ohun tó sì ní tó bá ké pè mí èmi ó dáhùn, yóò mọ̀ gbẹ̀bí àdúrà rẹ̀. Mo kọ́ eléyìí ń pa àwọn adẹ́tẹ̀ yìí. Wọ́n béèrè fún ìrànwọ́, wọ́n mọ ọ̀nà tó yẹ láti bá Jésù sọ̀rọ̀, wọ́n béèrè fún ìrànwọ́. Ihun tí Jésù ní a ṣe nu, béèrè á fi fún ọ. Ohun èkejì tí mo rí nígbà ọ̀nà tí wọ́n fi bá Jésù sọ̀rọ̀ tí wọ́n mọ̀, ó ní wọ́n béèrè pẹ̀lú ìrètí. Àkọ́kọ́ wọ́n béèrè pé Jésù gbà mí. Ẹ̀kejì wọ́n béèrè pẹ̀lú ìrètí. Bíbélì sọ nínú ìwé Lúùkù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹta yẹn, ó ní wọ́n sì na ohùn wọn sókè wípé Jésù olùkọ́ni ṣàánú fún wa. Tá a bá mú pé wọ́n na ohùn wọn sókè béèrè fún ìrànwọ́, wọ́n tún béèrè pẹ̀lú ìrètí pé Jésù lè ṣàánú fún àwọn. Wọ́n gbàgbọ́ pé Jésù yìí ó lè ran àwọn lọ́wọ́, ó lè wo àwọn sàn. Nígbà náà ẹ̀tẹ̀ jẹ́ àìsàn tó burú jùlọ, tó jẹ́ pé èèyàn ò retí kí ènìyàn míì lè jẹ́ ìrànwọ́. Ṣùgbọ́n ìyẹn túmọ̀ sí pé wọ́n ti rí Jésù ju èèyàn lásán lọ nù. Wọ́n béèrè pé Olúwa Jésù ṣàánú fún wa, olùkọ́ni ṣàánú fún wa. Ó dára ká lè ké pe Ọlọ́run nítorí pa mọ̀ pé ó jẹ́ ẹni tó lè ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ, ó dára ká lè pè é pẹ̀lú ìrètí. Kìí ṣọ̀rọ̀ wípé bóyá ìwọ ń lọ lẹ́sìn ó ń sọ mo ń sin Jésù, mo ń lọ bí tí mo ti lè gbàdúrà torí pé mo gbàgbọ́, mo ṣáà mọ̀ pé ẹ̀mọ̀ táwọn èèyàn bá tún ṣe ìpolówó lórí mẹ́wàáwòrán àbí lórí rédíò, ó mọ̀ gbọ́ wò ó wá tó bá ṣàtìbọ̀ mú gbàgbọ́ rẹ dání. Bẹ́ẹ̀ làwọn èèyàn kàn ń lọ kiri mọ́ sọ pé àwọn mú gbàgbọ́, tí wọ́n bá ti bájà kulẹ̀ wọ́n rọ́. Ṣùgbọ́n Bíbélì sọ pé àwọn adẹ́tẹ̀ yìí wọ́n kirikiri. Níbi tí wọ́n wà gangan náà ni wọ́n ti ní Jésù. Wọ́n ké lóhùn wọn. Ẹ̀kejì, wọ́n ní ìrètí pé ó lè ṣàánú fáwọn. Amen. A rí pé Jésù sì ṣàánú fún wọn. Ẹ̀wọ̀n Bíbélì sọ nínú ìwé Sáàmù orí 39 ẹsẹ̀ keje, Psalm 39 verse 7. Bíbélì sọ wípé ǹjẹ́ nísinsìnyí Olúwa kí ni mò ń dúró dè? Ìrètí mi ń bẹ ní ọ̀dọ̀ rẹ. Ó lọ́dọ̀ rẹ̀, ó Sáàmù yìí ní pé ọ̀dọ̀ rẹ ni ìrètí mi wà. Ẹnìkan máa ń ṣe ìpàdé kan tó máa ń pè ní takú ti Jésù. Ìyẹn ń sọ fún mi wípé wò ó, ní kúkú ní yíyè títa ló yẹ kó jẹ́ ti Jésù tó o bá ti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Jẹ́ kí ìrètí rẹ wà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn adẹ́tẹ̀ mẹ́wàá yìí. Nǹkan tí mo kọ́kọ́ kọ́ ń pa wọn ni wọ́n mọ ọ̀nà téèyàn fi lè bá Jésù sọ̀rọ̀. Wọ́n gbóhùn sókè bá sọ̀rọ̀, wọ́n sì béèrè pẹ̀lú ìrètí. Tó o bá ń gbàdúrà, kí ló dé tí wọ́n náà béèrè pẹ̀lú ìrètí pé òun nìkan ló lè ṣe? Ohun ẹ̀kejì tí mo rí ń pa wọn ni pé wọ́n ní ìpòǹgbẹ fún ìyanu. Wọ́n ní ìpòǹgbẹ fún ìyanu. They have renewed anticipations. Wọ́n ní ìpòǹgbẹ fún ìyanu. Ẹ wo ẹsẹ̀ kẹrìnlá níbi tá a kà yẹn. Ó ní nígbà tí ó rí wọn, ó wí fún wọn pé ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Wọ́n ní ìpòǹgbẹ fún ìyanu. Wọn kò yẹ Jésù lóhùn wò. Ìpòǹgbẹ wọn fi hàn nígbà tí wọ́n yẹ Jésù lóhùn wò. Ṣé rí, mo ti ṣàlàyé níbẹ̀rẹ̀ pé Bíbélì ṣe ṣàlàyé nípa adẹ́tẹ̀. Wọn ò gbúdọ̀ lọ sínú ìlú láti lọ darapọ̀ mọ́ àwọn tí ò dẹ́tẹ̀, àwọn tára wọn dá. Ara wọn èdá. Jésù sì sọ fún wọn wípé ẹ lọ fi ara yín hàn fún àlùfáà. Ẹ mọ̀ dí torí pé àwọn àlùfáà ńgbà náà ni wọ́n yẹ̀ wọ́n wò. Tẹ́ bá wo irú ìwé Lífítíkù, ẹ rí pa àwọn àlùfáà ni ó yẹ̀ wọ́n wò, ni ó sọ pé àrùn ẹ̀tẹ̀ ni. Ó ti dé bíbá, àrùn ẹ̀tẹ̀ nu. Àwọn náà ni ó yẹ̀ wọ́n wò, ni ó sọ pé ara yín ti dá. Ṣùgbọ́n wọ́n ti yẹ àwọn wò tẹ́lẹ̀, wọ́n ti rí pé wọ́n lẹ́tẹ̀. Ìgbà tí Jésù sọ fún pé ẹ lọ fi ara yín hàn, ìyẹn túmọ̀ sí pé ara yín ti dánu. Kó wò yín kó sọ pé ara yín ti dá, àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n wọn èrí. Mi ìmọ̀ bóyá tí mo sọ lálẹ́ yìí yín, ara wọn ò tí ì dìwòsàn nígbà wọn ké pe Jésù. Ara wọn ò tí ì dìwòsàn nígbà tí Jésù ní kí wọ́n máa lọ. Ṣùgbọ́n torí pé wọ́n ní ìpòǹgbẹ fún ìyanu, pé èròǹgbà wọn, ìpòǹgbẹ wọn ti di ọ̀tun.
They had renewed anticipations. Ó ti di ọ̀tun. Wọ́n gbọ́ sí Jésù lẹ́nu pé mo gbàgbọ́ pé tí Jésù sọ bẹ́ẹ̀ náà ni ó rí. Wọ́n bọ́ sójú ọ̀nà wọn lọ. Bíbélì wa sọ wípé ní ẹsẹ̀ 14 yẹn, ó ní ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Ojú ọ̀nà tí wọ́n ti ń lọ nípa ìgbọ́ràn wọn pé ọkàn wọn wà lọ́dọ̀ Jésù pé ó lè ṣe ìyanu yẹn ni wọ́n ti di mímọ́. A rí pé wọ́n yẹ Jésù lóhùn wò. Bó ṣe sọ́run bẹ́ẹ̀ náà wọ́n ṣe. In tó fi sọ bẹ́ẹ̀, ó mọ ohun tó fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn là ń wá sọ́dọ̀ Jésù láwa pẹ̀lú ọkàn pé Jésù lè ṣe. Àwa tá a wá pẹ̀lú ọkàn pé Jésù lè ṣe, à ń wá pẹ̀lú mo ṣáà wá kó lè ṣe náà ni. Bó bá ṣe, bí ò bá ṣe ń tu wá bomi, Jésù nìkan ló lè ṣe. Wọ́n ní ìpòǹgbẹ yẹn fún ìyanu. Wọn ò yẹ Jésù lóhùn wò. Bó ṣe ní ẹ mọ́ lọ, bẹ́ẹ̀ náà wọ́n ṣe. Wọ́n tún jẹ́ ẹni tó ti gbáradì fún ìtúsílẹ̀. A rí pé wọ́n ti gbáradì pé kò hàn yẹ lóhùn ọ̀pọ̀ ní ẹ máa lọ. Ẹ lọ fọ̀rọ̀ yín hàn fún àlùfáà, wọ́n sì ń lọ. Ẹ̀kejì tí mo rí ń bẹ̀ tí mo kà lẹ́ẹ̀kan ni pé bí ẹni sọ pé ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Ojú ọ̀nà tí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Wọ́n bá di ẹni tó wòsàn. Torí pọ́kàn wọn ti wà ń bẹ̀ pé Jésù lè ṣe ìyanu náà. Ǹjẹ́ wọn náà gbàgbọ́ pé Jésù lè ṣe? Ǹjẹ́ ọkàn rẹ balẹ̀ nínú rẹ̀? Ǹjẹ́ o gbàgbọ́ wípé in tó sọ o lè bó ṣe ń ké pé Jésù ràn mí lọ́wọ́, ǹjẹ́ o gbàgbọ́ pé ó lè dá ọ lóhùn bó ṣe sọ? Ohun ẹ̀kẹta, ó ní wọ́n ní ìwà tó yàtọ̀ nípa mímoore. In tó wá bà nínú jẹ́ nì. Wọ́n gbóhùn wọn sókè. Wọ́n mọ bí wọ́n yẹn ṣe ń bá Jésù sọ̀rọ̀. Ẹ̀kejì, wọ́n jẹ́ ẹni tó ti gbáradì fún ìyanu tọ́kàn wọn ti ṣetán. Tí wọ́n gbàgbọ́ pé mo gbà wọ́n ní ìpòǹgbẹ rẹ̀ pé Jésù lè ṣe. Ṣùgbọ́n nígbà tó di pé iṣẹ́ ìyanu yẹn ṣẹlẹ̀, a rí pé wọ́n ní ìwà tó yàtọ̀ nípa mímoore. Àwọn mẹ́wàá yìí wá wọ́n yàtọ̀ síra wọn. Pàtàkì yọ 9 sí 1. Ìwà wọn yàtọ̀. Bíbélì sọ wípé nígbà náà ní inú ìwé Lúùkù orí 17 yẹn ẹsẹ̀ 15 sí 19 ó ní nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú un láradá, ó padà, ó sì fi ohùn rárá yin Ọlọ́run lógo, ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ará Samaria ni òun sì ṣe. Àkọ́kọ́ rí ìhùwàsí àìmoore tí àwọn 9 yòókù fi hàn. Àkọ́kọ́ rí nígbà tá ń wò nípa àwọn ìhùwàsí wọn, ó yàtọ̀ ní bí wọ́n ṣe more. Ara àwọn 9 yòókù, ẹ wò Bíbélì sọ ń pa ẹnìkan, ó lóun padà. Ẹ wo àwọn 9 yòókù nígbà tá a bá wo ẹsẹ̀ 15, 18 yẹn. Bíbélì sọ pé òun ti wólẹ̀. Ó ní ará Samaria ni òun sì ṣe. Jésù sì dáhùn wípé àwọn 10 kí a sọ di mímọ́, àwọn 9 yòókù a dà. A kò rí ẹnikẹ́ni tí ó padà wá fi ògo fún Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Ó sì wí fún pé dìde kí o sì máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ ní àràdá. A rí àwọn 9 yòókù pé àwọn ò wulẹ̀ padà. Ìhùwàsí àìmoore dáadáa ni. Bẹ́ẹ̀ sọ pé Jésù dáhùn pé àwọn 10 kí a sọ di mímọ́, àwọn 9 yòókù a dà. Wọ́n ní ìwà tó moore. Ìhùwàsí wọn fi hàn wípé wọ́n jẹ́ ẹni tí ò moore. Ẹ wo ipò tí wọ́n wà. Wọ́n wà ní ipò ẹni tó dẹ́tẹ̀ tí ò lè darapọ̀ máwọn ará yòókù. Wọ́n wà ní ipò ẹni tó ń gbénú igbó. Jésù sì sọ wọ́n di mímọ́. Ó sọ wọ́n di ọ̀tun. Kàkà kí wọ́n padà sọ́dọ̀ rẹ̀, kí wọ́n ní o ṣé o, mo mọ rírì rẹ o, mo mọ̀ọ́re o. Ẹ mọ ibi tí wọ́n tún lọ. Wọ́n ń tẹ̀síwájú lọ sí ibi tó ní wọ́n lọ. Ẹ mọ̀ dí torí àwọn àlùfáà òun ni ó sọ pé ẹ ti di mímọ́. Lóòótọ́ ojú ọ̀nà tí wọ́n lọ wọ́n ti rí pàwọn di mímọ́. Wọ́n padà sọ́dọ̀ ẹni tó sọ wọ́n di mímọ́. Wọ́n lọ kí n dọ́dọ̀ rẹ̀ kó sọ pé mo ti di mímọ́. Wọ́n gbà nínú ìlú. Ṣé mọ̀ pé pọ̀lọpọ̀ èèyàn ṣe rí nu. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe òun ní pé kó ṣàmọ́ lọ fi ìyanu tí Ọlọ́run ṣe nínú ayé rẹ̀ kó lọ mọ́ fi gbéraga sáwọn mi. Kàkà kí wọ́n kọ́kọ́ wá pé wá more. Wọn bìkítà. Ìhùwàsí wọn fi hàn wípé wọ́n jẹ́ ẹni tí ò more. Tó bá jẹ́ ẹni tó more ní gbogbo tí wọ́n ti ń là kọjá,
wọn ò ní rí pé ìyanu ṣẹlẹ̀ kí wọ́n padà sẹ́yìn. Ìhùwàsí wọn kì í ṣe pókàn fi hàn pé wọ́n jẹ́ ẹni tí ò mọ̀ọ́re nìkan. Ìhùwàsí wọn fi hàn wípé wọn kò rí Jésù bó ṣe yẹ kí wọ́n rí. Ẹ wo ohun tí Bíbélì sọ pé Jésù sọ nínú ìwé Lúùkù yẹn kan náà, orí 17 ẹsẹ̀ 22, ó ní a kò rí ẹnì kan tí ó padà wá fi ògo fún Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Ó ní a kò rí ẹnìkan tó padà wá fi ògo fún Ọlọ́run. Ta lọ́lọ́run bẹ̀ yẹn? Ta ló ṣèyanu nínú ayé wọn? Ṣé ń gbọ́ mi? Ta ni? Jésù. Ta ló wò wọ́n sàn? Jésù. Jésù wá sọ pé àárí ẹnìkan kan nú àwọn 9 yòókù tó lè padà wá láti wá fi ògo fún Ọlọ́run. Ta lọ́lọ́run? Jésù. Ṣẹ́rí tá bá ń sọ pé Jésù jẹ́ Olúwa, kìí ṣe pé ń ta mú nínú èrò wa. Ìyìn tí Bíbélì fi lélẹ̀ ní Jésù. Àwọn èèyàn ní ṣé Jésù fúnra rẹ̀ pé rẹ̀ lólúwa? Ìyìn tó sọnù. Ó láàrẹ́ nìkankan tó wá fi ògo fún Ọlọ́run ju ìkan yìí lọ. Torí pé ẹnìkan yìí ó ń lọ síbẹ̀ á rí nígbà kí n tó parí. Ṣùgbọ́n àwọn 9 yòókù, ìyẹn túmọ̀ sí pé wọ́n rí Jésù bó ṣe yẹ kí wọ́n rí. Wọ́n rí gẹ́gẹ́ bí Olúwa. Lóòótọ́ wọ́n ń gbóore lọ́dọ̀ rẹ̀. Lóòótọ́ wọ́n mọ̀ ọ́n, wọ́n gbádùn ìyanu rẹ̀. Ṣùgbọ́n wọn ò fojú rí gẹ́gẹ́ bí Olúwa. Jésù jẹ́ Olúwa. Ẹsẹ̀ Bíbélì mi ló tún ti rí un tí Jésù ti fi ara rẹ̀ múlẹ̀ pé èmi lolúwa. Pé wọ́n wá fògo fólúwa. Torí èyí ó ti wò pé tí n bá ṣeṣẹ́ ìyanu tán bá ti lọ, tán bá ti fògo fólúwa hàn, ó ní wọn padà wá fògo fún ta ni? Olúwa. Ìwà ìmoore ni kí Ọlọ́run ṣe nǹkan fún yàn kò sì mọ́ lè fògo. Ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ni wọ́n gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn, ṣùgbọ́n wọ́n ń tọ ilé àdúrà kiri láti mọ sọ́gbà ìgbà wọ́n á ṣe wọn wà nílé sọ pé Jésù ló ṣe mọ́ wọn lè fògo fọ́lọ́run mọ́. Wọ́n jà lè mọ ẹ̀wọ̀ tí Ọlọ́run jà àdúpẹ́ ta ló ṣe fọ́ ẹnìkan ni Ọlọ́run ṣàṣẹ Ọlọ́run ló ṣe. Jésù jẹ́ Olúwa tó yẹ fún ògo wa. Ṣùgbọ́n bá a ṣe ń rí àwọn ìhùwàsí àwọn 9 tí ò mọ̀ọ́re, bẹ́ẹ̀ náà la rí ìwà ìmoore tí ẹnìkan ní tó fi hàn. Ẹnìkan nú àwọn 9 ló fi hàn. Ẹ wò nínú ẹsẹ̀ 15, orí 17 ẹsẹ̀ 15, Bíbélì sọ pé nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú un láradá, ó padà ó sì fi ohùn rárá yin Ọlọ́run lógo. Ẹ mọ̀ bọ́ ẹnìkan yìí ṣe ṣe. Ojú ẹsẹ̀ ló padà láti lọ fi ìmoore hàn. Ṣé rí ìgbà tó tọ́ láti fi ìmoore hàn? Nígbà wo? Ojú ẹsẹ̀. Ìgbà wo lọ́lọ́run ṣoore fún ọ? Ojú ẹsẹ̀. Ìgbà wo ló tọ́ láti fi ìmoore hàn? Ojú ẹsẹ̀. Bẹ́ẹ̀ la rọ́kùnrin yìí ó padà kò tí ẹ̀ tètè mọ́ kọ́kọ́ lọ́dọ̀ àlùfáà lásán pé jẹ́ lọ fi hàn. Ojú ẹsẹ̀ ló padà ló ní èmi ni mo di mímọ́ yìí. Èmi ló ti sọ di mímọ́ yìí. Ara mímọ́ ti mọ́. Ẹ mọ̀ rẹ rí pé Jésù sọ pé àwọn mélòó la sọ di mímọ́? Àwọn 9 yòókù wa. Jésù mọ̀ pé ó gbà wòsàn. Ó mọ yẹn tó wòsàn. Ó mọ̀ pé àwọn 9 yẹn òun ti wò wọ́n sàn. Ó mọ̀ pé wọ́n di ẹ mọ̀ pé Jésù ò sí ńbẹ̀ nígbà tí wọ́n di ẹni ìwòsàn. Bẹ́ẹ̀ ni sọ pé bó ṣe lọ ni wọ́n di ẹni ìwòsàn. Jésù mọ̀ pé wọ́n gbà wòsàn. Ìta fi mọ̀ pé Jésù ṣe èèyàn lásán nù. Kèékàn ṣe olùkọ́ni lásán táwọn rò. Ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn. Ó jẹ́ aṣiriṣore, aṣorekiri tó yẹ fún ọ̀wọ̀ wa, tó yẹ fún ògo, tó yẹ fún ìmoore wa. Bẹ́ẹ̀ ni sọ pé ọkùnrin yìí nìkan ló padà. Ojú ẹsẹ̀ ló sì padà. Ohun èkejì ní gbogbo tó tí a rí ìhùwàsí ìmoore rẹ̀, ó padà lójú ẹsẹ̀. Èkejì, ó fi tayọ̀tayọ̀ ké ohùn rárá yìn nínú ẹsẹ̀ 15 náà ni. Bẹ́ẹ̀ sọ pé nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú un láradá, ó padà ó sì fi ohùn rárá yin Ọlọ́run lógo. Níbẹ̀rẹ̀ kí ni mo fi sọ fún wa? Wọ́n mọ bí wọ́n ṣe lè ké pe Ọlọ́run àbí kí ni mo fi hàn wá? Wọ́n ké pẹ̀lú kí ni? Ohùn rárá. Nígbà tí Ọlọ́run ṣe ìyanu fún wọn, báwo lẹ ṣe mọ̀ bọ́kùnrin yìí ṣe dúpẹ́ náà? Ohùn rárá náà ló fi ní Olúwa ẹ ṣé. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run ṣoore fún wa tó jẹ́ pé ohùn rárá la fi béèrè. Olúwa ẹ jọ̀ọ́, ẹ rántí mi. Àsùnkúsùnkú ìgbà tó wá dípọ́ lọ́n ṣoore tán làwa ń ṣe yànga. Ọlọ́run máa ṣe mi ò lè pariwo, èmi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo, mi ì mọ̀ pẹ́ dúró, mi ì mọ̀ pẹ́, ṣùgbọ́n a máa riwó pàǹgbà ta nílò ìrànwọ́ Ọlọ́run. Àmọ̀ràn ohun gbókè sọ́rùn, àmáìdí ká pariwo kí tọ́ fọ́n ká sáwọn èèyàn lára ń gbà Jésù rántí mi. Ṣùgbọ́n gbà tó ṣe mi ò lè pariwo. Ọlọ́run dára gan.
ariwo tọkùnrin yìí pa ń bẹ̀rẹ̀ náà ló pariwo nígbà tọ́lọ́run ṣoore fún pé ó ṣe é. Bẹ́ẹ̀ni sọ pé ó yí ńlẹ̀ lọ́tún lọ́sì. Ọlọ́run fẹ́ ká lè fi ìmoore hàn sóhun. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní adé àkókò tá a dé lónìí, aláǹfààní láti rí ìparí ọdún, ṣùgbọ́n kàkà ká fóore hàn sí, à ń wò páwa la ṣe é. À ń wò pé bóyá mímọ̀ ṣe wa ni. À ń fojú sáwọn nǹkan míì tá àti ìrígbà kò jẹ́ ká moore Ọlọ́run. Ìwọ náà ò ṣe fo ìmoore rẹ hàn sí Ọlọ́run. Bọ́lọ̀ ti ẹ̀jẹ̀ kó o dàkókò yìí, kó o fi ìwà ìmoore. Ẹ wá wo ìparí. A rí ohun tí Jésù sọ sí ẹnìkan yẹn. Ohun tí Jésù sọ sí ẹnìkan tó fi ìmoore hàn. Ẹ wo Bíbélì sọ ní ẹsẹ̀ 19. Bíbélì sọ pé ó sì wí fún pé dìde kí o sì máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Àwọn olùkọ́ Bíbélì míì gbàgbọ́ wípé ní tí Jésù ń sọ fún ni pé iṣẹ́ ìyanu tí mo ṣe nínú ayé rẹ ó di pípé. It's permanent. Nítorí pé ó fi ìmoore hàn. Àwọn yòókù ò láǹfààní àti gba dìde máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Wọ́n ní. Àwọn kan lọ ní, mi ìmọ̀ bóyá ń gba àwọn bá lọ tí ìyanu dé, bóyá wọ́n lọ oṣù 2-3 ní gbogbo ó bá tún yí dande fún wọn. Ṣùgbọ́n fún àwọn èèyàn yìí, Bẹ́ẹ̀ni sọ wípé fún ọkùnrin yìí, Bẹ́ẹ̀ni sọ pé ó padà. Jésù ní dìde, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá, máa lọ. Bí ìgbà téèyàn tún gba ìyanu lẹ́ẹ̀mejì nu pé wò ó, tí mo ṣeun bẹ́ẹ̀ ni ó rí, kò lè yí padà. Ǹjọ́ náà kan wà tí wò fi moore Ọlọ́run. Ǹjẹ́ o wà níbì kan tó jẹ́ pé ìwọ ṣá ń gbà bóyá àti ẹ̀rọ àwọn oore tọ́lọ́run ṣe fún wa mọ́ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa bọ́dún ṣe ti ń dẹ́ lọ sí ta fẹ́ mú ọdún tuntun yìí láti mọ àwọn nǹkan míì tí mo fojú dí ní tí tọ́lọ́run ò ṣe fún wa. Àní fojú wo àwọn nǹkan tọ́lọ́run ṣe fún wa. Ṣé bí ìwọ lo wà láàyè yìí? Ìgbà tí màlẹ́ríà mú ọ tọ́lọ́run wò ọ̀sán àbòrò pòògùn tó lò ní àìmọye tó lo oògùn màlẹ́ríà tó kú. Tọ́lọ́run wò ọ̀sán ńkọ́? Ọmọ rẹ ńkọ́? Àwọn ọmọ iléèwé tó bá wòye tó ti ná lórí ọmọ, ìwọ́gó wò pé báwo mo ṣe ń rówó ìsan. Ọlọ́run ló ṣe é. Ibi tó lọ tó là kọjá àwọn míì gbàbẹ̀ tí wọ́n là kọjá, kìí ṣe mímọ̀ ṣe rẹ̀, kìí ṣe dídára rẹ̀. Kí ló dé tó fẹ́ ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run? Kò sì sọ pé Olúwa mo dúpẹ́ pé àwọn ìdílé rẹ jọ. Ìwọ tó bá jọ̀dọ̀ ni ìwọ náà lọ tó bá padà sílé lọ báwọn òbí rẹ, mo dúpẹ́ pé mo lọ iléèwé láyọ̀, mo padà dé láyọ̀. Kìí ṣe mímọ̀ ṣe mi. Ọlọ́run ló ṣe fún mi. Àwọn mẹ́sàn yòókù dà. Ṣára àwọn mẹ́sàn ló wà. Àbí ìwọ jẹ́ ẹnìkan tí ó fi ìmoore hàn? Àdúrà mi ni pé ó jẹ́ ẹnìkan tó fi ìmoore hàn. Bóyá wò tiẹ̀ wá moore torí ò tí ì mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ò lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ kó mọ̀ lálẹ́ yìí pé Bẹ́ẹ̀ni sọ pé gbogbo alájẹ́ ẹlẹ́ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ wa sì jẹ́ ọ̀run àpáàdì. Ṣùgbọ́n Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Tó o bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ìwọ náà ó dọmọ Ọlọ́run. Ó lè wá tún mọ rírì rẹ̀ sí. Ó lè gbádùn rẹ̀. Àdúrà mi ni pé ó lè gbà. Tó bá fẹ́ gbà, ó lè tẹrí rẹ̀ bá mi kíbi tó bá wà. Wí tẹ̀lé mi pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀. Gbọ́ ọkàn mi là. Mo gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí. Sọ mí dọmọ rẹ. O ṣé Jésù Kristi tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Jésù Olúwa wa. Àmín. Tó bá jẹ́ pé o ní nǹkan kan tó fẹ́ tẹ̀ ránṣẹ́ sí wa, àbò fẹ́ sọ fún wa pé o ti dẹni ìgbàlà, àbí wàásù ìjẹ́ ìbùkún fún ọ, pé nọ́mbà wa yìí 0816-208-1344 0816-208-1344 tàbí 0705-530-7492 0705-530-7492. Àdúrà mi ni pé a lè jẹ́ ẹni tó moore. Títí di ọjọ́ mẹ́jọ, àlàáfíà la fi wọnú ọdún tuntun lórúkọ Jésù. Àdùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò